ilé ayé o kọ́lọ́run kó ṣọ́ wa ńbẹ̀ ni o àti wípé àwọn òbí wa àròpáyé àtijọ́ ló ń ṣẹlẹ̀ ní èmi ò mọ̀ pé ó tún sì ń ṣẹlẹ̀ láyè sí i lótìtọ́ lè máa wò pé sinimá ni ṣùgbọ́n a máa rí wípé àwọn ọ̀kọ̀ọ̀kan èjèèjì ní tó ń ṣẹlẹ̀ náà àwọn wọ̀nyí ń kójọ láti fi ṣe sinimá fún wa láti jẹ́ ká fi ṣe kíni ká fi kọ́gbọ́n à ń fàya fún ọkọ à ń fi ọkọ fún aya ǹjẹ́ ó yẹ kó tiẹ̀ ṣẹlẹ̀ sinimá tá a mú wá lọ́jọ́ tòní ni Bilal ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí ẹ bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube wa ẹ má gbàgbé ẹ kàn bá ṣe kí ni ẹ bá tẹ subscription button àti notification bell ṣẹlẹ̀ gbogbo ìgbà tá a bá ti mú sinimá tàbí review bí eléyìí wá àjọ máa gbádùn ara wa àjọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ Bilal lórúkọ sinimá tí a mú wá lọ́jọ́ tòní àwọn òṣèré ńláńlá ló kópa nínú sinimá yìí látòrí bàbá wa Jibola Debo Akinola Akano Bukola Johnson Mutilola àti àwọn òṣèré jàǹkànjàǹkàn mìíràn ni wọ́n kópa nínú sinimá Bilal ẹ bá tí wàá wò ẹ lọ sórí ìkànnì YouTube yín ẹ tẹ̀ síbẹ̀ Yoruba Hood tó bá ti jáde ẹ gbé Bilal wọlé pian tó bá ti gbé Bilal wọlé ọwọ́ kan ó máa gbé jáde fún yín torí sinimá tuntun ni ajá balẹ̀ ni bẹ́ẹ̀ ni o is a must for everyone to watch adult ni o àgbà ni o ọmọ kékeré ni ẹ jẹ́ ká wò ká fi èyí kọ́gbọ́n nínú sinimá yìí láti rí ìdílé kan tó jẹ́ wípé bàbá ní owó ìdílé kejì wọ́n ní owó ọ̀rẹ́ nìdílé méjèèjì wọ́n wá fi ṣe kíni wọ́n wá fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n ọkọ èyí tó jọkùnrin tó jọkọ bàbá ẹ̀ ti kú o àwọn adigunjalè ẹ̀ ti pa torí dọ́kúmẹ̀ntì ibi tí dọ́kúmẹ̀ntì wọlé sí kò tí ì yé wa báwo ni dọ́kúmẹ̀ntì ṣe jẹ́ òdìnà apá kejì ẹ má gbàgbé tó bá ti jáde a máa notify yín and then nínú sinimá yìí látún ti wá rí ìdílé kejì ìyẹn tó jẹ́ ìdílé Jibola bàbá Debo tí àwọn jẹ́ kíni àwọn jẹ́ èèyàn gidi torí wípé lẹ́yìn ìgbà tọ́rẹ̀ wọn kú tán wọn ò ṣe ní adìyẹ kú adẹyin ẹnu wọn dúró ti gbogbo nǹkan ní tí bàbá ní kí lọmọ wá ti ìlú òyìnbó dé sí o ìyẹn tó jẹ́ ọmọ Debo torí obìnrin ni ti Debo ọkùnrin ni ti èyí kejì ọmọ bá yíwà padà torí bó lọ reunion ibẹ̀ ló ti parí x ẹ o ìwọ̀n àti x ẹ bá tún mu níbi tán fi kọ́ sí ìgbà yẹn ló tó wá mọ̀ wípé òun ò tiẹ̀ nífẹ̀ẹ́ ọkọ tóun fẹ́ látòwúrọ̀ ọjọ́ gan ẹni tóun fẹ́ yẹn gangan òun ló wà lọ́pọlọ òun ló wà ní nǹkan kan àbẹ́ẹ̀rí kọ́lọ́run kó ṣàánú wa o ó ti wá fìtìnà tí arákùnrin débi wípé arákùnrin yìí gangan ó ti jáde síta o ó ti mú kan lára àwọn ọmọọṣẹ́ ó ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ìyẹn ti ń dìtà sí bọ̀dá lẹ́nu ìyẹn ti ń gbádùn bọ̀dá nínú apá kejì ẹ̀já wo bó ṣe máa lọ torí ìyàwó dà kó ti fẹ́ sẹ́rí wálé ó ti fẹ́ padà tó bá jẹ́ ẹ̀yin ni ṣe máa padà fẹ́rù ìyàwó bẹ́ẹ̀ tọkùnrin kan ti gun orí ẹ̀ tó wá lóun ronú padà pé kẹ́ máa fẹ́ra lọ ẹ wò ó nínú sinimá Bilal ni ìjà máa retí apá kejì ẹ má gbàgbé tó bá jẹ́ pé àwọn kọ́lé léyìí ẹ bá wa tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara wa ní gbogbo ìgbàkúgbà àti òrèkóòrè ikú tó yáwó mà nípa yín o ẹ ṣé púpọ̀. She doesn't even give a fuck about me.